ẹ pẹ̀lẹ́. Orí mi ti àwọn sá. Ẹ gbọ́gbọ́n. Mo gbọ́gbọ́n oko lórí mi o, gbọ́n oko gbọ́n, oko gbọ́n, oko gbọ́n, oko gbọ́n, oko gbọ́n. Ọmọ tó ga. Orí mi ti kọ́ sá lọ fíò. Fíò. Mo rò pé onífẹ̀yìntì ni. Ọ̀pẹ̀lẹ́ kò sẹ́yìn bẹ́ẹ̀. Kí ló ti wá pé mo ti ń expect látàárọ̀? Ó tún yá mi ni. Àsìkò tí mo jí mi èjì. Ọ̀rọ̀ ṣẹ́ tó múmú láyà mi ni. Bí ìbá ṣe pé ó múmú láyà mi. Èmi àmọ́ jí láago 5 rọ̀lẹ́. Kò dá èmi advice yín o. Tí wọ́n bá ní kẹ́ wá bá òun níbi iṣẹ́ ní aago báyìí kẹ́ ṣètè ṣe torí nìkan tó fẹ́ ṣe. Ẹ bá aago kan ló èlò. Ṣé wọ́n ti pẹ́ jù ni? Sherry, in case of another time, kẹ́ máa keep to time. Yeah, anyway. Now nǹkan tí ẹ bá wá ìbá ní kẹ́ bẹ̀rẹ̀ straight. Àmọ́ Sherry ó yẹ ká jẹ́ kó wà official. Kí lorúkọ yín kẹ́ ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́. Sókọ tèmi gangan tí wọ́n sọ mí. Wọ́n sọ mí ní Àdìmẹ́rù Ṣèédù. Àbúrò ìyá mi ń lọ sọ mí lómi ò ṣe takoko. Àwọn ìdílé ìyá àwọn ni wọ́n sọ mí ní oníparí ẹ̀sìn. Ṣé ẹ tún á rí àwọn tí wọ́n jáde tí wọ́n dá mọ̀ gan tí wọ́n mọ̀ gan débẹ̀débẹ̀ àwọn yìí gan wọ́n mọ̀ pé mi ní old school. Àmọ́ tẹ́ bá wá táfù tẹ́ tún á jáde kó tẹ́ lọ bí Tógò Àbájáṣẹ́ old school làpẹ́. Wọ́n pè yín. Old school làpẹ́. Bàbá ń bá rí ó kọ mímí àpò ìtàn ó kọ́ pọ̀ níbi ó kọ́ wá parí sí gan ni ẹ tí ó tóun gbà ẹ lè lẹ́mi òkè tóun gbà. Ilé ìwé wo lẹ lọ alákọ̀ọ́bẹ̀rẹ̀? School. Mo lọ Alábídì Sídìgbì bá bẹ́ẹ̀bí bọ̀bọ̀bú a e i o u ajá bíbàtà sí ságo ukùkù. Ó ti yé mi. Secondary school. Second kẹ̀ mi àwọn fọ́ọ̀ṣì second bó fọ́ọ̀ṣì ni àwọn kíláàsì báyìí fọ́ọ̀ṣì ni gbé fọ́ọ̀ṣì lọ́nu. Ìyẹn kọ́ ni mò ń sọ àní lẹ́yìn tẹ kúrò ní primary school iléèwé tẹ tún lọ. Mo lọ káàkiri gbogbo sùkúù mo lọ nígbà tí mo tẹ̀ òní mo bọ́ sí Morgan 2. Ẹ lọ sí Morgan 2 lẹ́yìn yẹn ńkọ́? Mo lọ sí Unipetrol. Unipetrol. Kò síbi tó ń jẹ́ Unipetrol. Fásitì mọ̀ nù. Fásitì lákọ̀ọ́kà. Unilag. Sililag. Now, if you are assigned a duty, how will you handle your designation? If I sign a duty, a song, digination. Sẹ́ẹ̀rì ti digi o, àwọn tí bá ń bẹ lóko, àwọn ni wọ́n mọ̀ digi. Àwa tá bá ń bẹ gbòòrò, àwa mọ̀ di ọkọ̀ mú. Ẹni tí ó ṣàgbẹ̀, tí ó sì ṣiṣẹ́ oko, kò lè digi, ìyẹn ni digi. I mean, how will you handle your designation if you are assigned a duty? Ó mẹ́mọ̀ rántí kántàtà òpéràtà. Àwọn ọlọ́kẹ̀sìrà nígbà tá à ń ṣeré síátà. Tẹ́ bá ń gbọ́ ìbá ọyẹ ṣá. Ìbà fáwọn tó láyé o, ìbà fáwọn tó nílẹ̀ o. Ìbà fáwọn mọ̀mọ́ wa ìbà. Ìbà fáwọn yèyé wa ìbà. Ẹ tó rí. Mo ti rí. Song no. Yeah. Now, Sherry, màá wà candid pẹ̀lú yín. Yes, if you are candid, I condom. I condom. You candid, I condom. Nǹkan tí mo kàn ra rí pẹ̀lú nǹkan tẹ́ bá mi sọ́nsìn, tí mo béèrè, mo rí pé ẹ qualify. Ẹ gbà èmi náà mọ̀. Ẹ gbà pé qualify. Nǹkan tí mo lérò pé lè ṣe tẹ́lẹ̀, bá ní kẹ́ ṣe foreman ilé iṣẹ́ lórí àwọn site wa àwọn kan tá à ń ṣe ń bẹ̀. Àmọ́ ẹ lè ṣe torí I need them to sound, tó wà intelligent. Because ẹ kàwé rárá mi nìtàn yẹ kàwé. Ẹ kàwé. Láti gbogbo béèrè tó bí mi tí mo dáhùn. Àwọn obìnrin náà pé if you are assigned a duty, how will you handle your execution or express máa jó opera for song? Song is a music. Ìwé kọ́ ni kò ṣe jó mọ́ bèèrè lọ́wọ́ yín.
pé tó bá fi pé kẹ́ ṣe kankan báwo lẹ ṣe fẹ́ kára mọ́ iṣẹ́ yẹn báwo lẹ fẹ́ ṣe sí. dáadáa bí iṣẹ́ mi ni. ok nǹkan tí mo lè sọ pé ẹ kàwé. now nǹkan tí màá ní kẹ́ ṣe tí mo pé mo lè fàyè lẹ̀ fún ẹ jẹ́ head àwọn security lọ́dọ̀ wa ń bí àwọn tó ń ṣọ́ gbà tó ń ṣọ́ gate tó ń ṣọ́ gbogbo ọgbà yìí. sọ ní bàbá. of course ó ti ṣe aláìsí kọ́nà fún ọ̀sà ìyá rẹ̀ ń kọ́. wọ́n wà. kọ́ wa mọ sọ́gbà ní kí ìyá rẹ̀ mọ sọ ọgbà. ìyá mi. mo mọ̀ pé ibi tí ọjà sínú ọ̀dẹ̀. oníkẹ́mi ọ̀wá sí kẹ́mi wa máa ṣiṣẹ́ ọlọ́gbà fọ́ọ̀mù gan mo ti gba fọ́ọ̀mù adẹ́sù. èmi tí mo bá yọ̀ wá tó sì tún rọ́ọ̀mọ tó kọ́ fún ètì báyìí ọwọ́ ní kí n máa lọ rè sọ géètì kí n máa sọ lọ́gbà ìyá rẹ̀ ni ó sọ lọ́gbà ni ó tẹ̀ kújẹ́kújẹ́ jù bẹ́ẹ̀ lọ yóò sọ lọ́gbà ni. you insult my mother. I sought yes I sought your mother I sought your vagabond I sought your sister I sugar your baby. kílẹ̀ I sugar your baby. yes. ẹjọ́ yín kọ́ ká ní mo gbé lọ síwájú kọmitì nísìn bẹ́ẹ̀ ṣe máa disappoint mi tẹ́ máa bójú ìyàwó náà jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. ìwọ òbójú mi jẹ́ òbójú mi jẹ́ alákọ̀wé tí ń ṣe sìnà ó rò bẹ́ẹ̀ mọ̀ nǹkan tí mò ń ṣe èmi náà máa mọ̀ ń tira mi sí ọlọ́ọ̀nì kó o lè tẹ́ ààrẹ lọ́rùn dáadáa sọ títí tá ààrẹ lọ́rùn ó lò sí onímú títẹ̀ ó ṣe mú bíi pẹ́ńsù ó lò sí ó ṣe am I stand off am I a stand off nínú ọ́fíìsì mi. yes mo mọ̀ òfin bí n bá mọ̀ òfin mo tún máa àwọn nǹkan mi tí mo lè ṣe fún ọ kò yọ mo lè rìn ọ́ hòhò mi ò tí ì wọ́ o mo ì máa kébù rẹ báyìí tọ́wọ́ àmọ́ párò lọ. ẹlẹ́mìí ṣe ṣìnà pẹ̀lú ìyàwó yẹn. ó ṣe ṣìnà. màá rìpọ́tẹ̀ fún ìyàwó yín. ọwọ́ abíyá padà. ẹ̀ discipline yín. ọwọ́ abíyá padà ọbọ̀ wà abíyá padà. mo wá ṣe fàájì ni. alákọ̀wé ṣe fàájì ni ọwọ́ àti fàájì ni ó di má ṣe fàájì ni egungun rẹ̀ tún lè sísìn náà I wipe out your face. in my office. try me. in my office. in my office. in my office. I have office. ṣé yí gẹ́tìmá security ẹ̀ wá. nothing. wọ́n bọ́ọ̀lù ikú ìmọ̀ ẹ̀sìn. Old soldier never die. wọ́n yà fi mú ilé ṣiṣẹ́ ṣe. Old soldier never die. Old soldier never rot. No push. No yamayama. bí ẹ bàbá. Power day. àwọn jábí o. Ìdúmọ̀tà sójà. àwọn jábí o. Ìdúmọ̀tà sójà. àwọn jábí o. Ìdúmọ̀tà. security. Your Excellency sir, ẹ jọ̀ọ́ sir nípa school tí mo kọ́ yẹn sir sí ẹ̀fọ́ ẹni mo wá rí yín fún ọ̀rẹ́ mi ti fún mi note lọ bá commissioner tẹ́lẹ̀ wọ́n kàn ní pé kí n wá lẹ́yìn kí n wá lọ́la ṣá láti gbà yẹn so yẹn mo wá sí kí assistance yẹn fún sir. kí ni first lady pàápàá ń ṣe yẹn sí ṣe bó yẹ kó fún ara ẹ̀ bá commissioner sọ̀rọ̀ ni. ọ̀rẹ́ mi fún mi note lọ sí ọ̀dọ̀ wọn báyìí. kéèyàn báyọ̀ sọ̀rọ̀ báyìí ó dájú ká máa kọ̀wé lọ mo lè ti fẹ́ kàn sọ fún wípé gbogbo yín báyìí tí ẹ gbárùkù tí wọ́n ń gbà tá à ń ṣe election tá à ń campaign káàkiri ó yẹ kó du gbogbo yín náà nù mo ti sọ ẹ fún ok. kí ni orúkọ tí ẹlòmíràn mọ̀ pé princess wà nù ẹ̀. Princess Ọlátiléwá. Princess Ọlátiléwá. Hello. That's all right, sir. That's all right. Fáìlì kan wà lórí tébù ẹ̀ báyìí. Orúkọ tó wà bẹ́ẹ̀ ni. Princess Ọlátiléwá. Princess Ọlátiléwá fún sí ọ̀fọ̀ approval. Màá fẹ́ kọ́ ẹ parí gbogbo documentation yìí lórí ẹ̀. I'm feeling late tomorrow. Torí mo fẹ́ kó dé orí tébù mi kí n lè approve ẹ̀. No. Ẹ lè fa oyè láàrin gbogbo àwọn tó kù kẹ́ṣe. Yes, I want to see it on my day. Madam, ẹ máa náà tí. Ṣé bọ̀ ẹ jẹ́ kó tó bí ọ̀sẹ̀ kan wọ́n á ti ṣètò lórí ẹ̀. Màá pọ̀ ẹ́ nílé ìtọ́sí. Àwọn láìpẹ́ ẹ̀yin lọ ṣe jù. Ó dàbọ̀. Ìlú àyà oúnjẹ ìsinmi yọ̀wọ́ àwọn obìnrin kú ònú rẹ̀ pèsè fẹ́ni tí ò tí ì rí jẹ kí wọ́n wá ti hàn síwájú àmín.
ń gbèsè kò tún lè lè já yìí ẹjọ́ ọ̀sà lọ́tún rà ọwọ́ wí tán ní lọ́ọ́ bíṣẹ́ èèyàn máa ṣe rí lé wọn jẹ́ yóò tán wọ́n tún máa dààmú ara mi kì. Ṣáájú ọ̀gbẹ́ni ṣe Ọlọ́run bá ń gbèsè ọ̀daràn èdè ti pọ̀ jẹ́ fọ́lọ́ ọtún ya sáwá sí ọtún ṣẹ̀dá lọ́tọ̀ síkì tó rè màmá náà tún ra fún lọ́wọ́ ẹ̀ ń rà mọ́ta fẹ́ yẹ gbẹ̀ náà ní sílùú ààrẹ kámi ọba ní lọ ibiṣẹ́. tùǹgbà tí fún lọ́rọ̀ káàbọ̀ tí kùn lójú aṣọ òṣòro káàbọ̀ ẹnu ẹ̀kúkú ní kọ̀ọ̀kan. àmín ewèlé ó ti súnmọ́ ìyá mi pẹ́pẹ́pẹ́ ó ti máa ń kì mí wọ́n ti ṣàlàyé rẹ̀ fún aláṣọ òṣòro àbí bínú bá ti kún yòókù bù sí. báwo dé wá níbi tó lọ. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ìbéèrè tí wọ́n bí mi mo borí wọ́n ti ń jù sí mi báyìí mi náà ń fóyìnbó yàgbà lọ́wọ́ wọn kò sí kankan tí wọ́n bí mi ó rò pé mo ti ẹ̀ ti kọ́ gbogbo rẹ̀ láti lé ni àmọ́ nígbà tó lórí ibú wọn sì ṣe tí wọ́n bá gbogbo ẹ̀ jẹ́ ọ̀gá wàrà ṣòfò mi sí wọ́n dà pé ó rí mọ̀lẹ́bí rẹ̀ kan tí ń wá sẹ́tọ́ fẹ́ fi bẹ́ẹ̀ bí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ipò mi gá ti ju fọ́ọ̀mù ọ̀nà mọ́níjà ló yẹ kí wọ́n gbé mi sísè. láéláé èmi pẹ̀lú ẹ̀ tí ìjọ sọ̀rọ̀ ìwọ pàápàá ló fẹ́ fi ṣe fọ́ọ̀mù bẹ́ẹ̀ ó ní kí n sọ fún ẹ pé kò wá pé ìwọ lòún fẹ́ fi ṣe fọ́ọ̀mù kò dẹ̀ lè gbẹ́ lòmíì láéláé. ń bu ẹjọ́ ọba adé tí ń fi mí ṣe fọ́ọ̀mù òpò ní lọ pè mí àbòrò pórí mi ò pé wọn mọ nǹkan tí ń ṣe ọ̀dẹ̀ ló ń pè mí àṣírí rẹ̀. ẹ má ṣe wọlé o gbé ọwọ́ ẹ̀gbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì gbé ọwọ́ wọ̀ gbọ́dọ̀ wálẹ̀ ọwọ́ wọ̀ gbọ́dọ̀ wálẹ̀ ni mo ti bá ọwọ́ rẹ̀ hùn ẹ̀rù ọba ọ̀nkáyàwó mi má bí ṣé àìrí adélébọ̀ lórí ni àbírí múndíá gbogbo bẹ́ẹ̀ tí ń gbọ́ títí ra yín lẹ́nu mo ti wà ń bẹ̀rù ṣe díẹ̀ àbá ọ̀gbọ́ títí lẹ́nu. ọ̀nkú. òkú olókùn lẹ́yìn táǹkù lẹ́yìn. mi sọ pé ẹ kú mò ń respect yín ni. mo respect ara ẹ my friend respect ara ẹ mo respect mi ọ̀tọ̀ respect lọ́wọ́ ẹ ọ̀yẹ́ ìyàwó mi lálẹ́ òun respect mi kí ni respect kò sápẹ́lẹ́ kan láàrin àwọn méjèèjì mọ́ don't be silly. nǹkan àwọn ọlọ́pàá dùn mí wípé ẹ ń misinterpret action. taflit asan ọmọ kí mo ní asan tó pọ̀ gbogbo ẹ̀yẹ ló kí lóòótọ́ ọ̀tọ̀ ní tìbákà ọ̀tọ̀ ní tòdèrè kókò ọ̀tọ̀ tún ní white kẹrẹ́rí gbogbo ohun pátápátá tó bá ń gbọ́ gbogbo ohun lọ́wọ́ yìí o mi ti bẹ̀rẹ̀ sí bọ́ mi dẹ̀ ti bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ tí n bá bẹ̀rẹ̀ sí fèdè fọ̀ tó ń bẹ̀rẹ̀ sí jáde ẹ̀mí atẹ́rí bàbá mi gbogbo yẹn atẹ́rí ẹ ṣe tú àṣàṣà wàláì. mo fi kan ba rẹ o bọ̀dá tó mọ̀ pé ní ikọ̀ mi nìyẹn fi kan ẹ ba rẹ. mo ló ṣe fún bàdà tó pè fún ikọ̀ rẹ̀ èmi ló ṣe fún bàdà tó pè fún ikọ̀ rẹ̀. kò tẹ̀lé mi lọ sí ìlú mi ni kì í ṣe bọ̀dá à ń pè gbogbo ìkùnrin tó wà kì í ṣe bọ̀dá à ń pè wọ́n ni. orí yín ló burú lù yín bẹ́ẹ̀ bá pọkọ yín bọ̀dà pẹ̀rẹ́ ti dojú fún pẹ̀rẹ́ kò sí fún wàhálà fún tó fẹ́ ké fún ìbànújẹ́ fún ẹ báyìí ó tiẹ̀ ti dá. fẹ́tàn bá rẹ̀. ọ̀nyàlè ọ̀rọ̀ kọ lórí ìdúró ọkàn rẹ tún balẹ̀ ọ̀bẹ̀rù orí fífọ́ ọ̀bẹ̀rù ọ̀bẹ lọ́rùn ọ̀bẹ̀rẹ̀ búkùn ọ̀tún ráyè dá ọtí àbíbẹ̀ẹ̀kọ́. rárá kà. ó mu sìgá títí ọmú sìgá débi ìjókà. wọ pápá gbà níwọ̀ ẹ. èmi mo lọ sí mi náà. ìwọ ló. èmi mo ní ọtí tí ọba tó tí n bá tó gbọ́ ó máa jẹ́ gbò lórí ẹ̀. tún gbá kò ní ẹ ní rí mi o. kò ní ẹ ní rí ẹ. kí lè tèmi kí ni ẹsẹ̀ tiẹ̀ mo sì sí fóònù ẹ̀. màá túbọ̀ sún. madam ari ó torí mari ó tí lè darí fi sí. ọmọ mi ti bí etí. gbogbo àròfin bàtẹ̀mí jẹ́ níbí gbogbo àròfin bàtẹ̀mí jẹ́ kí ló dé gan bẹ́ẹ̀ ni ikùn mi mọ̀ lọ́gbà. kò ní dà fún ẹ. ṣèṣèré ń dá bọ́ńbù ìwọ náà tó oníkà méjì náà fi òrìbó ti gbó gbogbo ojú ẹ tó dúdú tí ò bá jẹ́ ti ìṣẹ̀dá tó kó mi sí ọwọ́ ara òpó òun lórí ẹ. ẹjọ́ rẹ̀ náà kọ́
ẹjọ́ rẹ̀ náà kọ́ sọ̀rọ̀ pé tó sọ pé wọ́n ètò ọtí nílé wa mọ́sọ̀ọ̀sì fún mi wá gbígbà obìnrin olórí burúkú sọ̀rọ̀ pé ó tọ́ ọ̀rọ̀ ní sọ sọ̀rọ̀ pé ìtẹ̀ ń tọ́ tí ọ̀rọ̀ yìí ṣòro aṣẹ́wó lẹ́yà káàdì kìí ṣe pé ní tiẹ̀ kọjá ní pé kéèyàn tiẹ̀ kọjá o káwọ́ ìyàwó èèyàn kó tún sì fẹ́ fọ́mọ́ yẹn lágbárí kó jẹ́ màmí jẹ́ lórí àríwó dè bá ní. ó tẹ̀wá fún bàbá bẹ́ẹ̀ ni rẹ̀ fi kan bẹ̀ bọ́ yẹn torí yẹn fine boy ni mi ò tẹ̀ wá fẹ́ wọ́n á rajà fún ìwọ́n mi. ìmọ̀lẹ̀ rẹ̀ dọ̀bálẹ̀ falẹ̀ ọlọ́run ní jẹ́ rí ọ̀sẹ̀lẹ̀ sí bàbá mi rí kò sì ní bẹ̀rẹ̀ lórí mi kọ́ wa jẹ́wọ́ bọ́ bá sì rújú èmi sì mọ̀ pé kò rújú kò yọ kọ́ wa lọ rè búra bí èbá sálẹ̀ rẹ̀ kọ́ wa lọ rè dáwọ́ lógun ká sẹ́ńjìnì ọkọ̀ kọ́kọ́ ọwọ́ rẹ̀ bẹ́ńjìnì bí ọ̀bá nílò búlúbúlúbúlú torí mo mọ̀ pé nǹkan bẹ lára yín àbíkọ́ kẹsẹ̀ sẹ́nu táyà bọ́ ọba ti lè ṣe ọkàn mi balẹ̀. èmi ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹni tí máa fi káwọ́ sábẹ́ mọ́tò sínú ẹ́ńjìnì àbí kí n gbẹ́sẹ̀ sábẹ́ táyà. alẹ́ rẹ ni. akíndanidání ni ẹ ọ̀lẹ́dẹ̀ ni aláìní nǹkan ṣe ni ẹ ọ̀lẹ́ afàjọ ọ̀lẹ́ tó ń dá parí oṣù yẹn ìwọ àánú ẹ ṣe mí tiẹ̀ ti ta ilá ẹ̀ pàápàá ó ti wá kó dànù. olóòórùn. ọtẹ ti dá iṣẹ́ tó ń ṣeun àjọmọ́ ṣe ni àjọmọ́ jí lọ ṣọ́ọ̀bù ni èmi gan wà ní sàṣọ̀paramọ́ wọ́n tún wá ṣe tuntun fún ọ àwa síngì okọ̀ ṣọ́ọ̀bù ni àwa sọ di mr mrs ìyóò ní pé dádì àmọ́ mi tó ń gba restaurant. ṣọ́ọ̀bù èmi wọn bí ẹrẹ wọn bí ìpọ̀nrí máa pọ̀pọ̀ bàbá náà ẹrẹ kó wá ló fẹ́ àjọba sínú ṣọ́ọ̀bù èmi mú ní nǹkan mi kí ló ṣe máa jẹ́ mr and mrs. níwọ̀. alórí ẹ̀ ti bàjẹ́ olórí burúkú èèyàn dẹ̀ ni ẹ wàá dẹ̀ ríran wò ẹlẹ́tẹ̀ẹ́ ni ẹ ṣé mo ti bí ẹ nínú gbá tó máa gbẹ̀ ẹ́ o ti lóò gbà wàá wá rí i pé ìjú ẹ̀ pàápàá á gbó rẹ̀ táyà ìwọ pàápàá òdò rẹ̀ débẹ̀ yẹn máa wá àwọn ọmọ tagiri wọ́n á fi ẹ́ po rẹ̀ wọ́n á nà ẹ́ yàtọ̀ bó ṣe ló máa dọ̀tí nìyẹn bàbá àgbà rẹ̀ ló máa dọ̀tí ẹ ẹgbẹ́ ń tọ́ yàkàmùtọ́rẹ́ wọ́n pẹ̀lú tani. ọtí dáa ṣé orígun tó ń sọ nǹkan sẹ́ni tí ó gbédè mìíràn tó lè sọ kálá sáré kátà máa pa ara sáwà látúwé aláṣùwé wàrúwé àlùwé àṣàwé. ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni o wàá jẹ pẹrẹbẹ ìyàrí ìgbésí ayé ẹ̀ wàá gbé garawa omi wàá rọ̀ pọn mi wá wàá fa abọ́ pẹpẹ súùpù wàá gbé àwọn ìgò ọtí wàá rọ̀ kó bàró ta fi ń gbé ọtí yẹn wàá rọ̀ kó wá wàá tún gbé pure water láàrin rí orí ẹ̀ yẹn á wá pa gbogbo àwọn tó wà níbẹ̀ á pààrọ̀ fẹ́yìn ìyá wa jẹ́ gidi. ọ̀tẹ̀ lọ́rùn kí irun gò kí irun gbogbo rẹ̀ orí mi ò lè pa bí a bá fi awọ orí mi ṣèlú kò lè yabọ̀rọ̀ kó o lè mọ bá awọ orí mi ti yí tó àfọ̀bí awọ ẹsẹ̀ kò yọ. o rí pé ọmọ àrè játijàti ni ẹ kò dẹ̀ ní dà fún yàrá ya bàbá ara ẹ̀. wọ́n bú àwọn fámìlì kìíní. ìyá ẹ̀ tó wà níjọra kò ní dà fún bàbá máníjà kò ní ṣe é. máníjà bàbá mi. kò ní dà fún ìjọra ọmọ ìlú kú mẹ́rẹ́mẹ́rẹ́ ọmọ ìmàlẹ̀ àfẹlẹ̀ ìjọba kiri bókẹ́rù ọba aráwọ̀ náà máa ṣàlẹ̀ jẹjẹ bí ẹ tí òrò obìnrin ní káìkó ní gòkè ní ọba ní kó pọ̀ bẹ́ẹ̀ ọ̀ọ́ mẹ́. kò dẹ̀ ní dà fún yàrá ìyá bàbá náà ẹ̀ níbi tán wà. mọ bu àwọn fámìlì kìíní o mọ bu fámìlì kìíní ní òfin ìyá àjọra báyọ̀ sí o bẹ́ẹ̀ náà sì ni bàbá mọ́níjà ó yọ kẹ́lẹ́ náà kú ọ̀run ọlọ́sìn mọ́níjà burú gbogbo ọ̀run kí àwa jẹ ọ́. ọmọ pàtì wọn náà jẹ. wọ́n gba ojú rẹ̀ wọ́n wọ́n tó bẹ́ẹ̀ àwọn àti wọ́n pẹ̀lú ta ni wọ́n pẹ̀lú ta ni wọ́n pẹ̀lú ta ni wọ́n kú fún ẹ náà. èṣù ló dé wọn mọ̀ pé inú ìtóbi o èṣù ló dé wọn o wọ́n jẹ́ kí sùn olówó àánú lé yìí o èso fẹ́ dé wọn ju ọ̀bẹ wọ̀ rẹ lẹ̀ o. nígbà tí èèyàn jẹun yóò tọkàn mi balẹ̀ ká mọ̀ gúnra wa lọ́bẹ̀ ọmọ pé sùn ní bọ̀ wọn ká mọ̀ ìjàjà fọ̀bẹ sí ìjà tó yẹ ká jà wọnú ilé sọ́yẹ ká mọ̀ ìjà ní. I love you. Are you love me? Tell ladies and gentlemen I love you. Princess. My governor. My only princess.